èmi àmọ́ òní lọ lórí ìrìn tí ìdẹ̀bọ̀ kọ̀máǹdì ìbọn rìn tí bá bínú tán. wọ́n ní kí n máa ṣàlàyé bó lóye ṣe lọ. tí n bá kúnjọ yẹn o ti tán náà nìyẹn o ṣùgbọ́n ìyá mi máa ń sọ pé o ò ní kú lójú mi níjọ́ tó dé lóru tí bọ́n dún bí ara àwọn sọ́jà nìwọ̀nyí kí ló ṣẹlẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àǹdí everywhere ẹ̀yin wọ́n ni ẹ́ wọ́n da ìbọn bo yàrá mi yẹn tó pọ̀ jù. mo ní kí ló dé gan kí ló ṣẹlẹ̀ òun ìgbò ló háìdì òun àwọn ti bá wọn gẹ́gẹ́ rè wọ́n bá everywhere gbà ìgboro táwọn rí wọ́n dẹ̀ rí mi báwo ló ṣe táwọn gẹ́ sọ fún àwọn tó wọ́n sọ fún wọn pé bàbá wẹ̀rẹ̀ bàbá yẹn. wọ́n ní kí n máa ṣàlàyé bó lóye ṣe lọ. mo ní ń ọmọ wọ́n ní sódò ológbò ni mo ní bẹ́ẹ̀ bá lòdì tó ṣe gbá kan ni mo ní bẹ́ẹ̀ ṣe sọ náà lórí. èyí Yorùbá ni wọ́n ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún mi lédè Yorùbá. wọ́n á yìnbọn láti ẹnu ẹ̀yẹ tẹ̀lé mi wọnú yàrá lọ ọgbà tó ń wọlé ẹ̀ ó rún ọ lójú ọgbà tí mo ti gbóòrò ta mo ti bọ́ sọ̀kòtò mo ti dira lójú rárá kálukú sọ tiẹ̀ àwọn kan ló dolóńgbò. wọ́n mọ̀ pé wọ́n lọ ń bẹ́ nùgò tí ń jẹ́ jín ni o fídíò rẹ̀ ń bẹ ń bí àmọ́ wọn ò ní mọ̀ọ́mọ̀ fi hàn wọ́n kò sì fi hàn wọ́n tóòtọ́. wọ́n lọ gbé babaláwo rọ́ tí wọ́n jọ ń tara wọn jẹ ìyẹn gòkè òde àbítí ajá wọn á wọlé lórí wọn pa olóògbé yẹn ó lè mi ọmọ ìlú wọn rẹ́rìn mi dìde rẹ̀ ẹ̀rù kankan ọba tó ní mí nìkan ni mo dẹ́rù bà mí. I went silent for good 2 months. sọ̀rọ̀ pẹ̀lú ìbáyé lomi ò ní àdògán wọn fọ́ lámà lórí ní kíní kan tọ́ bá rí òwí kíní kan olóyè Sunday Igboho ń gbà wá fo fẹ́ǹsì tọ́ bá rí òwí. kì í ṣe fíìmù o kì í ṣe action o tí bá ń lọ ibì kan èmi àmọ́ múra lọ́wọ́ bóyá bá ló fẹ́ mọ̀ mí èmi àmọ́ bàrà hàn. ẹ̀rù kankan ọba tó ní mí nìkan ni mo dẹ́rù bà mí. èyí àwọn ọmọ tó ń bẹ̀ pé tọ́ bá sùn ó rí a yóò sì rí a. níjọ́ tó dé lóru tí bọ́n dún bí ara àwa ti sùn orí bí 1:30 lóru bọ̀ èmi ò gbẹ́bọ̀ ní mílíọ̀nù mo ní kálukọ́ wọlé táná máa ń wọ̀ bàbá mọ̀ ó lè wá ń ta fi dàgbò méjì o kí ni ẹ̀ ń sọ fún mi pé sọ fún àwọn ọmọ tó bá ń ta ìpín kan wọlé tẹ bá fọlá jọ àgbo mẹ́wàá mo ti kálukọ́ wọlé wọn ní ẹ̀kú ẹ̀wọ́ ẹ̀ wọlé wọn ní àwọn ọmọ ẹ̀kú ẹ̀ wọlé sẹ́ẹ̀ ẹ̀ ti géètì yẹn bàtọ́ dé níbi 1:30 lóru mi ò sùn àwọn bàbá náà jí wa pé sọ́jà ti sọ̀rọ̀ àdìwà. ọmọ mi mo ní well and which is true wọ́n ní kí mò ń sẹ́ńlé olóyè mo ní I'm into solar and inverter which I'm an expert on that. wọ́n ní bó lọ́sẹ̀ lè ṣú ọmọ ní ẹ fún mi lásàmẹ́ǹtì tó bá wù yín wọ́n dẹ̀ ní wo bí tá a wà yìí náà bá fẹ́ ṣe inverter solar sí kí ni ó take mo dẹ̀ ṣe analysis mo dẹ̀ ṣe quotation mo dẹ̀ fún wọn. wọ́n ní kí n máa ṣàlàyé bó lóye ṣe lọ mo ní ń ọmọ. àwọn sọ́jà nìwọ̀nyí kí ló ṣẹlẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àǹdí everywhere gbogbo bẹ̀yẹn náà ti wà gbogbo ọ̀dọ́ bá pásítọ̀ tó wà lẹ́yìn mi òun náà máa ń pè mí wọ́n ti gba fóònù ẹ̀ wọ́n ti dé pásítọ̀ yẹn mọ́lẹ̀ pásítọ̀ tó wà mí wá wọ́n ti dé mọ́lẹ̀ bàbá amẹ́gẹ́sẹ̀ tó wà lẹ́yìn mi ó náà ti wọnú ilé wọn ti gbé bọ́ sókè tó ń bá sọ̀rọ̀ wọ́n ti gbé láìdà tí torí fẹ́ǹsì mi yẹn kó ga gan wọ́n ti gbé láìdà tí fẹ́ǹsì yẹn látẹ̀yìn èmi dẹ̀ ti tan kẹ́tẹ́ náà wáyà orí kìíní mo ti tẹ́lẹ̀ fún nígbà tí mo ti gbé ọ̀fọ̀ lọ́sẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá lọ́wọ́ wọ́n ti mo ti wo kámẹ́rà mi mo ti gbé òṣọ́nà àbáyọ àmì ọjà àti pé ta ló fẹ́ bá mi jà rárá ọlọ́run yẹn kí bá mi jà irú ìjà tó lè dìbò nílẹ̀ ní ló ṣe ń jiyàn pé ló ń ṣe àwọn ẹ̀mọ́ káàkiri tẹ́mi bá sọ pé mo lówó lọ́wọ́ nísìnyí mo láwọn ẹrú pútọ́pọ̀ mo lọ́lọ́pàá mo ní gbogbo ẹ̀ ẹnìkan kan ò lè jí mi gbé tó bá jábọ̀ ìyá mi gbé gbọ́ ọkùnrin nígbà wọn jí wọn gbé ń gbò mo sì kọ́ níbẹ̀ nígbà wọn já àwọn fámìlì mi gbé ń gbò ebi mo ní kò lè kà mí ní iná ló ti kà àwọn fámìlì mi ń gbò àwọn fámìlì mi náà ló ń bẹ ń lọ ní ta lọ yẹn náà fámìlì mi ni wọn èdè mi náà ń sọ Ìlọrin sí Ìgbòho ojú wákàtí kan lọ ojú wákàtí kan fámìlì jọ ni wa agboolé Ìgbòho bẹ́ẹ̀ lọrin wọ́n kọ́ síbẹ̀ pé agboolé bẹ́ẹ̀ lọrin bẹ́ẹ̀ láàrin gbòòrò lọrin tó ń kọ́ agboolé bẹ́ẹ̀ lókè lélẹ̀ agboolé wa níbẹ̀. àwọn ìyá wa kí wọ́n bẹ tó gbé ní Ìgbòho ni wọ́n. òkè lélẹ̀ sẹ́wọ̀n yẹn wọ́n ẹ lọ bẹ̀ ẹ níkẹ́ tó máa ń bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ pè é sí kọ́kọ́ lọ́wọ́ tó kọ́ sára ilé Ìgbòho fámìlì mi ni wọ́n. bàbá ọba Ìlọrin kọ́ ló ń jẹ́ mi wọ́n. nígbà tí mo ní bàbá tẹ̀ sọ ebi Ìlọrin wọ́n bí wọn sí Yorùbá jọ ni wá Yorùbá náà ń sọ lẹ́nu nǹkan tó bá ń ṣe wọ́n ń sàwádà ní kájọ fọ́ sọ ọ̀pọ̀ ní kájọ dáàbò ní tẹ́lẹ̀ wà fúta ní òsì dọ́kàn mi pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn torí irú mi ò gbọdọ̀ jàṣẹ́ sí àfáàní ṣàdúrà fún mi àfáàní bá mi ṣe gbogbo ètò àwọn kẹsẹ̀ ní àjọ ń ṣe àwọn babaláwo náà súnmọ́ mi wọ́n bí mi sínú babaláwo ẹ̀kí wọn fẹ́ bẹ́ẹ̀ nìkan jà sí ọba tó ní mi ló ṣe mí bẹ́ẹ̀ ipe ìwọ ò sí inú ẹni tí ọmọ ṣẹ̀ṣẹ̀ kankan mo dá ọ bẹ́ẹ̀ ni níjọ́ tó sì lò ń bẹ̀ èmi Ọlọ́run ni mo mọ̀ gbogbo
bàbá ibi bẹ́ẹ̀ kéèyàn ṣàgùn sí mi ibi bẹ́ẹ̀ kéèyàn ṣa Kùránì ibi bẹ́ẹ̀ kéèyàn ṣe Jésù kọ̀ọ̀kan mi torí mi believe pé gbogbo tẹ̀sí yẹn ó ní ìtumọ̀ sọ́lọ́run bá tó ní mi tó wáyé pé káwọn ṣàgùn sí yẹn ni bàbá mọ́ ṣàgùn sí mi gan láì mọ iye ẹ̀wọ̀n tẹ́wọ́ yẹn tí ń ṣàgùn sí mi ẹ wá wo yẹn tí ẹbí tẹ́ jẹ́ tèmi tẹ́ ń ṣàdọ̀ sóògùn tí wọ́n lè ṣiṣẹ́ nígbà táwọn kan ṣe kí n bọ ìṣó kí n bọ ní òní di gbogbo yẹn ẹ mọ̀ jẹ́ bọ kankan tẹ́ bá ti jẹ́ kí mo lọ bọ àwọn nǹkan yẹn mo nígbàgbọ́ nù nǹkan tó ń ṣe sí mi nìyẹn kó lè ṣiṣẹ́ ẹ mọ̀ jẹ́ mi ọ̀pọ̀ kankan ẹ fà wọ́n lẹ̀ ẹ jẹ́ kí mo sọ fún ọlọ́ọ̀bá tó di mi pé tó wáyé kó o ló dé mi tó rẹ̀ mọ wàhálà tó ṣe lórí mi kí n tó dénú ìyá mi tó wá mọ wàhálà tó ṣe lórí mi nígbà mo wà nù ìyá mi tó wá mọ iye wàhálà rẹ lórí mi kí n tó tóbi mo sì tó yìí tó sì mọ̀ pé tálákà burúkú wèrè ni mí kó tó wá sọ mí lóhun tó ṣe mí mo fàyè lẹ̀ fáwọn pípọ̀ nǹkan ṣe mí jàmbá ohun tí mi kẹ́ mọ́ sọ fún yẹn pé wọ́n fàyè gbà wọ́n mọ́ jẹ́ kúkú dáadáa pẹ̀lú àwọn pípọ̀ wọ́n mọ̀ fọ́ pé oògùn àwọn ló ṣiṣẹ́ lórí mi jẹ́ kí wọ́n mọ̀ pé ọlọ́run mọ ayé mi mọ́ jẹ́ kágbára wọn ká mi rárá tí bá sọ fún wọn èmi wọn kankan mọ́ wọ́n sọ fún àwọn tí tẹlifíṣàn ẹ bá fọ́ọ̀kù sóúnjẹ tẹ́ ẹ pa mí ẹ sùn kún lọ́la kódà èyí tí wọ́n ní kọ́ lọ yìnbọn sí mi látẹ̀yìn wọ́n ní bàbá lè ṣe ọ̀dà ṣùgbọ́n tó bá yìnbọn yẹn tí ọba ṣiṣẹ́ ọ padà sunkún lọ́la torí àwọn tó ní ọba àwọn yìnbọn yẹn ọ padà yẹ̀yẹ́ wọn ni ó sì bẹ́ẹ̀ fáwọn náà ní fàyè gbọ́ lọ́dọ̀ wọn ìní nìyẹn Jésù Kristi èṣù tí ó sì jàmbá fún Júdásì ó ní lọ ṣe ohun tó ṣe Júdásì náà padà sunkún torí ààyè ohun tí Jésù mọ̀ sí fún padà yọ̀ọ́lẹ̀ ó wà bú sẹ́kún kọ̀rọ̀ pé owó tó àwọn wèrè yẹn tó padà gbówó tán fún gẹ́gẹ́ bá gbówó wá nígbà wọn lò tán àṣíníṣe rẹ bàbá ẹ̀mí ó kún bàbá mi wọ́n tọ́ wá lọ yìnbọn tán ní òyìn yìí nìsí tó rí sí ọkùnrin yóò dùn ọlọ́ra èdè nìyẹn tọ́ba tó wá lọ fè tí mo dẹ̀mọ̀ pọ̀ lọ sí tọ́mọ̀ fáwọn yòókù tó ń tẹ̀lé wọn pa ọdún torí wọ́n lè kọ́ fẹ́ pa wọn táwọn sí ní àwọn pìlì fún ọlọ́ pìlì fún mi pé orúkọ mi làwọn fi ń ga ó yìnbọn yẹn láàrin wọn wọ́n sọ pé mistake wọ́n dẹ̀ pọ̀ síbi di aago 4 àbọ̀ dájì pépà gbé bẹ́nu pépà ilé wọ́wọ́ ẹ̀ wọ́n pa fóònù ìgbàjọ́ ẹ̀ Taofik yẹn ya wèrè gan gbàtíbọ̀ yẹn pọ̀ wọ́n yẹn jáde tán sí wọn pé àbúrò mi kan bẹ ládélé yẹn sọ fún wọn pé ìgbóhùn bẹ́ẹ̀ lè mo kí àwọn ọmọ mi sínú olùbọ̀ ni àwọn ọmọ tí mo bí gangan mo ní kó sínú olùbọ̀ wọ́n sọ̀rọ̀ àdílé mi ní gbàrà tata pápá pẹ̀lú àwọn káàdì àwọn jàjà yẹn mo bá wọn jà gan ẹ̀wọ̀n pé ilé ilé ni bàbá mi jẹ́ mọ́ sọ̀rọ̀ kan fún mi pé Sunday bó ṣe wà alágbára ni anibẹ̀rẹ̀ olùtorí kò ti bímọ olùtọ́ bá ti bímọ tó ti ní dúkìá tó kọ́lé tó ní mọ́tò o agbára rẹ̀ ó di olùtorí pé tó bá dé lóòrùn tó fẹ́ bọ̀ ọjà ọmọ pé ṣe wọ́n á gbalẹ̀ ìjẹ́ ṣe wọ́n á gba dúkìá mi ṣe kọ́ pa àwọn lọ́sọ̀ rẹ̀ láàrin òkè o olóhùn tó fi lè jẹ́ alágbára títí láéláé ní ọmọ fẹ́ yà ọmọ bímọ òtọ́rọ̀ òní rí mẹ́rin kankan rò bọ̀ ó nítorí ìdọ́kàn wọ́n ní bàbá àti ìyá rẹ̀ wọ́n ní ká lọ dá gbé olùsùnmọ́ tó bá ti ń bímọ ó sì ti fẹ́yàwó jẹ́ bó lè kú tọ́ ní ìgbà lóṣù olùsùnmọ́ ti fẹ́yàwó ọmọ rẹ̀ ti di méjì báyìí ní ìsìn yẹ kí làákà ẹ̀ ló pé dáadáa kó sọ́ra pẹ̀lú kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó dẹ̀ mọ́ ṣe nǹkan kà sí yẹn mọ́ ṣe kà sí yẹn olùsùnmọ́ ti bímọ ó ní bàbá wáyàwá ọmọ tó bí mi níbẹ̀ gbogbo ọmọ kú lójú bàbá nítorí pé bàbá burú bàbá ìdáríjì yẹn bàbá mi mọ̀ dáa tí ẹ bá ṣe ọ̀dọ́ àti ẹmọ́ bínú filẹ̀ olúbà ohun tó ṣe bàbá wa nìyẹn wá bàbá mi rẹ̀ bàbá ẹkùn ńlá ni bàbá ni ẹ̀sẹ̀ àmọ́ nígbà àbọ̀ òbí tó ṣe wọn bàbá ìjà filẹ̀ àfilẹ̀ bò ó ti bẹ̀wá ọmọ wọlé ó ti bẹ̀rẹ̀ sájọ wọn lọ́jọ́ ẹni ọkàwọ̀ àyọkàwọ̀ àbá yọ kàn bàbá ńlá bàbá àbọ̀ bàbá òbí ṣe ń lọ kò ní padà wálé kò ní padà tó bá ẹwọ yàrá lẹ́ni òní padà bàbá mi ní gbọ́dọ̀ bàbá mi ní kí mọ́ lọ́dọ̀ ẹ̀wọ̀n ó lè sí fún wọn náà wọ́n tó dẹ̀ burú tọ́mọ̀ sí ó lè ṣe bàbá òun lẹ́mí ìdarí jì sí yàn ó ní gbogbo ọmọ tó bí èsì òkú méjì ní ọmọ bí ọmọ 50 ó ní méjì ẹlẹ́sìn kò náà lè rí àwọn méjì ẹ̀ka tó kọ́ lójú bàbá bí bàbá burú dé so tí ẹ bá ti bímọ ẹ̀yẹn gbọ́dọ̀ rọrùn ọlọ́run bàbá mi kò ní dá ẹ láàmú ọlọ́run ni mo ṣe yẹn bẹ́ẹ̀ ẹ kó ṣe bàbá mi ní àjà ní bẹ́ẹ̀ ó ṣe bàbá yẹn lẹ́ni ọlọ́run tó fi wọlé sùn àwọn tí ọmọ kankan torí wọn ò pé táwọn yẹn ò ẹni tí máa ń búrò àwọn bàbá mu di bélò yẹn tó bá ń sọ pé òun fọlọ́run búra kọ̀ mọ́ ọlọ́run rọ nípa bọ́lọ̀ ṣe ṣe é láàfáà mi tẹ́ ẹ sára fún mi tẹ́ ẹ bá ń búrò yín sì kọ̀ mọ́ ọlọ́run torí àwọn kan mọ̀ bú yín pé kìnìún yóò ní wọ́n lọ ń bá àwọn kan mọ̀ bú yín ìran ọmọ lọ sàdúrà fún Sunday Igboho ẹlẹ́bọ èmi àwọn ọmọ àwọn yẹn nínú ọkàn níwájú ọba tó ní ẹ̀mí mi lọ́dọ̀ pé ṣé ìwọ náà ló sì dáhùn eléyìí
Ọlọ́run wá ní ìran mẹ́rin lòún dá ó ní mọ́rin wọn rò wáyọ̀ ó ní ìran mẹ́rin lòún dá bẹ́ẹ̀ ló bú kọ̀ọ̀kọ̀ sí wọ́n láwọn ọ̀rẹ́ àkọ́kọ́ ó náà fẹ́ tọ́ Ọlọ́run wọn fẹ́ tiẹ̀ wọ́n sì fẹ́ tiwọn wọ́n láwọn ọ̀rẹ́ kejì ó ní wọ́n fẹ́ Ọlọ́run wọn fẹ́ òun ló sì dá wọn òun ló sì fẹ́ wọn wọ́n láwọn ọ̀rẹ́ kẹta ó ní wọ́n fẹ́ òun ṣùgbọ́n wọ́n fẹ́ wọn bẹ́ẹ̀ ló wé Mósè àwọn ọmọọṣẹ́ náà bí Mósè pé kí ló dé tó jẹ́ àwọn ọmọọṣẹ́ nìkan ni wọ́n ń rọ ìbọn ni wọ́n ń rọfà ni wọ́n ń rọgbà ni àwọn náà tó wọ́n tó ṣáájú wa nù church àwọn ọlọ́mọ sọ pé kọ́ lọ sígbà kọ́ lọ sàwó kọ́ lọ bẹ́ẹ̀ ní lọ́wọ́ lọ sí bẹ́ẹ̀ ó torí òun béèrè lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ sàlàyé fún un kò sí bẹ́ẹ̀ àwọn èèyàn àwọn fẹ́ Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn Jésù Olúwa sọ̀kalẹ̀ gbàdúrà bí bó ṣe pọ̀ tí àfa bàbá wa látà Ọlọ́run ti dá wọn lóhùn wọ́n láwọn rẹ̀ kẹrin wọ́n láwọn èèyàn fẹ́ òun lòun fẹ́ wọn ó lè bí wá sọ pé mi ò ṣe àánú fáwọn tèmi ò ṣe àánú fún ó ní wọ́n rà nígbà ní ó ní gbogbo ohun táwọn ọmọdé bá ṣe lọ́dọ̀ ó ní wọ́n rà ní ó ní kódà kò sókun tó lè borí wọn bẹ́ẹ̀ sí wọn ó sọ fún àwọn èèyàn pé àwọn ọmọdé táwọn yẹn kò sókun tó lè borí wọn wọn ò sì fọ́lọ́run àwọn Júù yẹn tẹ́ bá ní Jesus ó sì is nothing tẹ́ bá ní wíìsì jẹ́ ó ní Jesus is nothing tẹ́ bá ní Ọlọ́run ó ní kíni kò dẹ̀ sí alágbá gbogbo tí wọ́n fi sagbára láyé ọwọ́ ọlọ́wà ayé tá a wà ẹwọ́ lọ́run bẹ́ẹ̀ Ọlọ́run ṣe mí ṣùgbọ́n Ọlọ́run fi àwọn kan tí àwọn ṣẹ́ ìtàn bí Ọlọ́run ti dá Ọlọ́run ti sáàbò fún wọn Ọlọ́run ní fi ilẹ̀ bàbá Ọlọ́run ní fi ilẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ló ṣe lálàdúrà àwọn tí ọba mọ̀ kan náà mọ̀ bú ni Ọlọ́run ló ṣe lálàdúrà kò ní gba ẹnu àṣẹ ẹ̀kọ́ lọ́dọ̀ yìí àṣẹ tẹ́ fi ń ṣàdúrà fún mi tádùrà mi sì gbà tágbára tó fi borí mi kò ní kò lọ́dọ̀ yìí borí mi ọ̀gá àdúrà gbà bẹ́ẹ̀ bá ní gbàdúrà ti máa ní àgbàrá káwọn bàbá wa ní ìgbìmọ̀ ọgbọ́n tí wọ́n ń gbà àfi kí n gbàdúrà bí bàbá mi ṣe kọ́ mi bàbá mi ti máa ń tàdúrà bàbá tó bí mi tó tó mi yẹn ẹ bá ní gbàdúrà yóò ní Ọlọ́run gba ìdíyẹ báwọn àgbàlagbà tó lọ kúrẹ́ lọ ẹ̀yìn bàbá mi tó ní kíníkà ó sì kọ́ mi nìyẹn ẹ bá ní fi Jésù gbàdúrà àgbà ẹni nfààní fún òfin pa ẹ àwọn bàbá mi lẹ́nu mo fi ń gbàdúrà torí bó ṣe kọ́ mi ní ẹtí mo fi ń ṣe kàbà mo fi ń ṣe kàkà mo fọlọ́ tó ní mi múra sẹ́mu kó tó bá fi kọ́ ọmọ bàbá mi ní kékeré ní mọ̀lẹ́ tí ń kọ́ ọmọ ẹlẹ́sìn torí kó tó bá dàgbà tó kẹ́sì ó lè yí adẹ̀bọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ ẹmọ́ bí bàbá wọn tí ò bá gbọ́n lè kò ní gbọ́n lágbà ọ̀rọ̀ ta fi ń lọ ọmọdé tá à ń kọ́ bí ó ṣe rè ló fi gbọ́n ni wọ́n fi Yorùbá ní abọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ kankan lọ bí ò bá gbọ́n lè kò ní gbọ́n lágbà Ọlọ́run ní pààrẹ Ọlọ́run ní pààrẹ Yorùbá kan tó lọ jù lẹ ní pààrẹ bàbá ẹni jábọlá ẹlá ní mi ò lówó tálákà ní ilẹ̀ ń wò mí bẹ́ẹ̀ báyìí tálákà ní ìlú ẹ̀wọ̀n wọn kíra mi lóko dáhùn bàbá ṣùpáṣí níbi Ọlọ́run bá tó débi kó tó lásán àdúrà yóò sì tẹ kó tú ìrún táwọn kan fẹ́ ni pé kó tú àwọn èèyàn ò sì bẹ̀rù Ọlọ́run tó ní mí ni torí Ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ o bàbá mo fọlọ́ ń bọ̀rọ̀ àwọn ló ṣe mí bẹ́ẹ̀ o kò yé mi gan o bàbá mi ti bá sùn lórí bẹ́ẹ̀ ti bá rí gbogbo báyìí wọn lọ bàbá mi ò lè Sunday tó sùn ní tó ń gẹ́ tó ń bẹ̀rù bá rẹ̀ òun gẹ́ tó ń bèrè lọ́wọ́ rẹ̀ tó àwọn ọmọ mi gẹ́ mọ́ ń bí mi pé dáàdì mi sẹ́ èyí lẹ́ Sunday gbé wálé. olùwàlójú ẹ̀sùn àǹbòhẹ́rì kẹsùn àǹbòhẹ́rì mi ìyàtì mẹ́ni àǹtàrà ọ̀kan gbọ́ pé wọ́n ní bòhẹ́rì tí wọ́n bá dá pé bòhẹ́rì òjèrè báyìí ṣùgbọ́n ìròyìn rẹ̀ kárí ayé tí wọ́n bá gbé lọ́dọ̀ ẹni tọ́jú alágbára ṣé kí wọ́n máa rí kí wọ́n máa kúrò lẹ́bẹ̀ẹ́ bàbá mi Adéwọ̀lú kábíyèsí Olúbàdàn kábíyèsí o bàbá mi ò ní Sunday tí mo sọ ọmọ mi bá mo dọ́dọ̀ rẹ̀ ó ní kí n so mo tóbi jù lọ mo ga jù lọ mo sára jù lọ abájọ lọ pé Sunday wa tí bá sóhun ní gbọ́dọ̀ tábàjọ lọ bìrì àtàwọn tó tẹ̀lé mi àjọ lọ́dọ̀ gómìnà wa lẹ́kọ̀ọ́ pàtó gómìnà rí àwọn tó pè mí gbàdúrà àwọn tó tẹ̀lé mi lọ́rẹ́ kí mo kọ́ kí ló tẹ̀lé ní kí là bẹ́ẹ̀ wọ́n ló ká rí púpọ̀ ju ẹ̀yin ni gbogbo ní àbí àwọn mílítàntì ẹ̀rù kú tó tẹ̀lé mọ́lẹ̀ àwọn ẹ̀yẹ wọ́n bọ́lọ̀ sí mọ́sẹ̀ nǹkan ni ẹ̀ bọ́lọ̀ sí mọ́sẹ̀ nǹkan ni ẹ̀ ẹ̀wù mí nìsí ṣé mo lè mú tata wọn mẹsẹ̀ jà ṣùgbọ́n lọ́wọ́ bá ọba ẹ̀rù bàbá mi Àjàdí ó ní Sunday ìjọ tí bá mi sílé mẹ́ẹ̀ ó ní ìyá Sunday bọ́ sí yàn àjẹ́ ni ọmọ mi lè mi sàjẹ́ ọlágbára kan tó gbé fún Sunday ó ní kọ́ dàgbà lọ́dọ̀ mi èmi kọ́ mo wó dàgbà ìyá bàbá rẹ̀ ló wó dàgbà ó sì ti kú ó fún lágbára kankan mọ́ mi nínú
oorun tí mo sọ fún yín pé ọba ẹ̀rù lọ́lọ́run ẹ̀rù tí ń bẹ lára Sunday ibi tó pamọ́ Sunday gan ọmọ ọ pamọ́ síbẹ̀ oríṣiríṣi tí Sunday máa ń bínú tó máa ń ranjú ṣẹ̀gbọ́n ọ̀run ẹni kò sẹ́ni kankan tó dòde ní gbogbo bẹ́ẹ̀ ṣe tó kiri wẹ̀ ní dòde bẹ́ẹ̀ ni bàbá mo fọlọ́ mbura ẹni wẹ́rẹ́ mi ga tí mo máa bínú nǹkan lọ́wọ́ àmì wojú ẹ bẹ́ẹ̀ bá gbé erin wá síwájú mi máa clear ẹ̀ ẹ̀rù lórí bà mí ẹ̀rù kankan ọba tó níbi nìkan ni mo dẹ́rù bà mí tí mo pa mí lẹ́kùn nígbà tí wọ́n sọ pé ń kú jọ kaba máa kà mọ̀ sọ̀kún wọ́n ti máa pa mí lẹ́kùn mi kí ló tó ń sọkún torí pé máa kú jọ ká àmọ́ sọ fọlọ́ pé ó sì pa mí lẹ́kùn wọ́n lọ́n. يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام الله أكبر يا ذا الجلال ويا ذا الكمال ويا ذا الكمال عليك اتكالي فكن عند ظني ولا تسألني ولا تخذلني بسوء فعلي فأنت رجاء ومنك الدعاء ومنك العطاء فهب للسؤال gbogbo ìgbà tẹ̀lé àfẹ́ra ọlọ́pìta bàbá wọlé ìlú olóòpàá bàbá wọn lọ́rẹ́ àkọ́jà kọ́rọ̀ sórí ní àkùsí kan وإن الله قرأ الله لا إله إلا هو عليه توكلت بسم الله الرحمن الرحيم ليعفك وإن يشافك من الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف. ọba tí látọjà tí jẹ́ ọba wa nílùú Ìbàdàn lónìí èèyàn tó mọ̀ pé wọ́n tún wá padà jọba nígbà tó ní ìrànà àdánwò gbogbo wá èèyàn tó gbẹ ní gómìnà tí wọ́n sì tún yọ pọ̀ gómìnà wọ́n á dá padà bẹ́ẹ̀ wọ́n wá padà bẹ́ẹ̀ kò ní ẹni tí wọ́n á jọ tó sì gbákejì náà ní ọ̀tọ̀ wọ́n ni wọ́n á bọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ó ti kú nìsí bàbá mẹ́lá yìí wọ́n fẹ́ pa bàbá làkúrẹ́ jọ ẹni ọlọ́run tó wá gbé bàbá àwọn dédé ìkú ọba wọ́n ti fi sígínà síwájú bàbá pé kán pa ẹnìkan ní bàbá nínú àwọn ọlọ́pàá kan wọ́n ti dismiss ọlọ́pàá yẹn wọ́n ló fún bàbá lọ́wọ́ pé bàbá ó ní ẹsẹlẹ́sì sígínà tán fi síwájú yẹn táwọn bá ti fi síwájú yẹn àwọn snapper máa pa ènìyàn ni ó wá ní kí bàbá ó mú kó fi síwájú gọ́ọ̀nà Àdàgún bàbá tó mú kíní ẹ̀ bàbá tó fi ṣeré báyìí wọ́n fi ọlọ́gbọ̀ bàbá tó mú báyìí bàbá tó fi ṣeré bí ilé ìkẹ́ wọ́n sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní àwọn ọmọ Tókíò wọ́n bẹ̀rẹ̀ sí sáwọn yẹn ládọjà aládàáda gbogbo ẹ̀ lórí ìkọ́ báwọn yẹn bàbá ní àwọn tọ́wọ̀n yẹn bàbá ní àbá Sunday nǹkan ìbílẹ̀ ti sùn lọ́nu mọ́tò bàbá ní wọ́n lọ wò wọ́n ta ẹni mo bọ́ọ̀lù kan dìgbà pápá mo dìde bàbá lọ sọ fún Sunday wàá gbé nígbò àwọn nìkan ló lè gbé nígbò tó ti dé sùdán wọ́n sọ fọ́lọ́n pé wọ́n lọ́wọ́ wọ́n tó ní wọ́n jẹ́ mi ọgbọ́n bí lónìí gbogbo ọ̀nà yóò tí ó fún mi lágbára tí fi gbé bàbá tí ó fi jẹ mí tí tó lápọ̀lé wájú Ládọjà fún mi lẹ́nu bí mo sì dìde nìyẹn mo lé anybody condemn pa mo lè gbé bàbá kó mẹ́ president gan lóhùn òdúró ẹ̀ láyé olójú ogun ló ti rẹ̀ ní láti mo lè gbé bàbá kó mẹ́ èmi yóò gún bàbá.